ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Aráàlú fárígá, àwọn olùwọ́de já géètì sẹkítẹ́ríàtì ìjọba. Ìpè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ káàkiri Nàìjíríà. Àwọn olùwọ́de tó ń pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ ti já géètì olú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà l'Ábẹ́òkúta wọlé. Àwọn èèyàn náà tí wọ́n kó ara wọn láti fi àìdùnnú wọn hàn sí báwọn èèyàn náà ṣe wà ní àkàtà àwọn ajínigbé láti ọjọ́ 15 oṣù karùn-ún tí ó kọjá, bẹnu àtẹ́ lu ìjọba bí kò ṣe tí ì rí wọn dóòlà. Títì pa ní géètì olú iléeṣẹ́ ìjọba náà nígbà tí wọ́n dé ibẹ̀, èyí ló sì jẹ́ kí wọ́n fi ipá já géètì náà wọlé láti lè fi àìdùnnú wọn hàn sí ìjọba. Ọ̀pọ̀ èèyàn ló ti ń pín fídíò ìfẹ̀hónúhàn náà káàkiri orí ìtàkùn ayélujára. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ àwọn olùkọ́ ẹ̀ka ti ìpínlẹ̀ náà darapọ̀ mọ́ ìwọ́de tó ń lọ láti pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tó wà ní àkàtà àwọn ajínigbé. Ìfẹ̀hónúhàn náà ló wáyé ní ìlú Òṣogbo tó sì gbéra sọ ní dédé agogo 9:09. Ìwọ́de náà bẹ̀rẹ̀ láti agbègbè Àtaọjà tí wọ́n sì gbé wọ inú ọ́fíìsì ìjọba ní Abèrè. Pẹ̀lú ojú kíkorò àti omijé lójú ni àwọn olùkọ́ náà fi ṣe ìwọ́de náà tí orin arò sì ń jáde lẹ́nu wọn bí wọ́n ṣe ń ṣe ìwọ́de ọ̀hún. Àwọn olùwọ́de náà ké pe ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba gómìnà Adémọ́lá Adélékè láti pàṣẹ ààbò tó péye fún olùkọ́ àti akẹ́kọ̀ọ́, pàápàá fún gbogbo ará ìlú. Bí kò bá sí ààbò fún wa, a ti ṣetán láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. A fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 7 péré láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jẹ́ ká jọ dé ẹ̀ka ìpolówó. Tá a bá padà dé, ìròyìn tó kù ń tẹ̀ síwájú. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo aláyé? Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà. Ẹ máa bá wa ká lọ. Babátúndé Babalọ́lá, ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn olùkọ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ti bu ẹnu àtẹ́ lu bí kò ṣe sí ètò ààbò tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àti bí ìpànìyàn àti ìjínigbé ṣe di lemọ́lemọ́. Alága náà wá sọ èyí dájú pé bí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò bá wá ọ̀nà àbáyọ láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé kó lọ ní Ògbómọ̀ṣọ́ sílẹ̀, àwọn ṣetán láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Alága náà wá rọ gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ kí wọ́n wà ní ojú ni alákànfin sọrí ní gbogbo ìgbà àti wípé kí oníkálùkù máa dira ogun ní gbogbo ìgbà ni. Muritàlá Jimoh, ẹni tó jẹ́ akọ̀wé fún ilé iṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ló sojú gómìnà Adélékè láti bá àwọn olùkọ́ tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ètò ààbò tó mẹ́hẹ sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tó bá àwọn olùkọ́ náà sọ, ló ti sọ pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni gómìnà Adélékè ti bá ṣe ìpàdé lórí bí ààbò yóò ṣe wà fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ náà ṣe
bẹ̀rẹ̀ ìwọ́de tako ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ olùkọ́ ẹ̀ka ìpínlẹ̀ Ondo darapọ̀ mọ́ àwọn ojúgbà wọn láti ṣe ìwọ́de tako ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Ẹ̀sìẹ̀lẹ̀ àti Yàwótà l'Ógbómọ̀ṣọ́. Ẹgbẹ́ olùkọ́ ìpínlẹ̀ Kwara náà bẹ̀rẹ̀ ìwọ́de tako ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ Yàwótà l'Ógbómọ̀ṣọ́. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá